من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله الحمد لله رب العالمين. mo jí nísìn nílùú Saudi Arabia ni mo wà nílùú Mecca gangan. Mo wá ń wo orí TikTok mi, mo wá rí fídíò arákùnrin kan lára àwọn oníṣẹ̀ṣe ni tí máa ń dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe. A sì máa bú Islam, a sì máa bú ẹ̀sìn Christian láti fi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Gbogbo àwọn ìṣesí yìí a ti lò ó kọjá léyìí tó ní agbára tó já sí wípé Ọlọ́run ló mọ bí Ọlọ́run ló lè sọ ìgbìyànjú àti agbára wa lérí pípa náà ọ̀rọ̀ ọ̀hún. Arákùnrin tó ti fẹ́ dá ọ̀rọ̀ míì kalẹ̀ báyìí léyìí tó jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ sí ní kò sí nípa ìmọ̀-sọ tí ojú rẹ̀ kò tó, yóò tún lágbára. Mo rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà nínú oníṣẹ̀ṣe kẹ́ ẹ tètè tún rọ̀ kẹ́ ẹ rọrú ẹni bẹ́ẹ̀. Tá a bá ti rẹ́nìkan nínú mùsùlùmí tó tún fẹ́ máa dá wàhálà alẹ̀ ká tètè kóbó láwa mùsùlùmí. Tá a bá rẹ́ni nínú oníṣẹ̀ṣe tó fẹ́ dá wàhálà alẹ̀ kí gbogbo oníṣẹ̀ṣe kájọ rọ́bò ká bá a wí. Tó a wá rí nínú kírísítẹ́nì náà kí kírísítẹ́nì ó bá a wí. Tọ́lọ́run bá ní ká rí ẹni tó ní làákàyè tó lè gbọ́ ọ̀rọ̀ yíyé tó ò tún nínú máa lọ sí abẹ́ kọ́mẹ́ǹtì lọ lè máa bú èbú. Ẹ jẹ́ ká lọ wo kí ni arákùnrin náà wí kí n tó ṣàlàyé lórí ọ̀rọ̀ rẹ̀. Adúláwọ̀ lábẹ́ bridge pẹ̀lú owó gọbọi tí wọ́n ti san nítorí àti bọ òrìṣà Allah. Àwọn aláwọ̀ funfun àwọn wà lábẹ́ auditorium pẹ̀lú aṣọ ìbora àti tìmùtìmù láti sùn. Àwọn ń jẹ ìgbádùn. Wọ́n tún gbé fáànù tiwọn gan láti máa gba afẹ́fẹ́ tó dá sára. Ó ṣeé ṣe kí owó àwọn aláwọ̀ dúdú ju tiwọn lọ o. Síbẹ̀ abẹ́ bíríìjì ni wọ́n kó wọn sí. Ẹ wo bí ẹ ṣe ń kó owó tiyín láti lọ develop orílẹ̀-èdè àwọn kan nígbà tí ẹ̀yin gan ń jẹ ìyà. Ọpọlọ yín máa tó ṣe. Alhamdulilayi Rabbil Alamin. Fídíò tí arákùnrin náà fi sọ̀rọ̀ ọ̀rọ̀ náà lẹ gbọ́ yìí. Ẹ wá wo fídíò míì tí mo tún fẹ́ fi hàn yín yìí kó lè jẹ́ àtakò fún tí arákùnrin yìí ń wí, torí wípé irọ́ ni wọ́n gbé dání. Irọ́ wọn sì ní nǹkan méjì ní bẹ lọ́dà ní ọ̀ndà rẹ̀. Alákọ̀ọ́kọ́ òun ni wípé ẹni tán bá ti fi irọ́ bíùdì ayé rẹ̀ tí ò bá ti parọ́ kò lè gbádùn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n kàn ń lo ọ̀rọ̀ ẹ̀sìn fi ṣiṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ni, tó jẹ́ pé owó tí wọ́n fẹ́ pa gangan òun ni tí ó bá wọn. Ọ̀rọ̀ owó yẹn gangan òun ni tó bá wọn. Àmọ́ àti ẹni tí ń parọ́ tí wọ́n fi irọ́ bíùdì ẹ̀ tó jẹ́ pé irọ́ náà ní ń gbé lọ, àtẹnìkejì tó já sí wípé irọ́ tó jẹ́ pé irọ́ ẹlẹ́ẹ̀kejì irọ́ ká lè rí nǹkan fi jẹ ni. Àwọn méjèèjì wọn ó dá wàhálà alẹ́ tá a bá tètè kọ́ṣẹ́ wọn. Fídíò ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà lélẹ́yìí, ẹ wò ó. Kazandubure wa àdìpàdé o gbogbo ara ilé tẹ́ ń béèrè wọn. Alhamdulilayi Yusuf náà rè àwa kí wọn lábẹ́ tẹ́tù wọn ní gbogbo àwọn ará Èkìtì wọ́n ṣàyẹ̀sí wa o. Gbogbo àwọn Èkìtì wọ́n pọ́n wọlé ọlọ́wọ́ bá pọ́n ilé wọ́n gbà wá lálejò ọlọ́wọ́ gbà á jù wá àgbà kọ́ra lórí pẹ̀lú tó ti wà ọlọ́wọ́ jẹ́ àwọn náà wá àtà àti wá kò ní jẹ́ nǹkan mọ́ àgbà kọ́ra la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Ẹ wo fídíò alákọ̀ọ́kọ́ yẹn, àwọn èèbó wà lábẹ́ tẹ́ǹtì. Ààyè táwọn òyìnbó wà yẹn, ààyè yẹn là ń pè ní Mínà. Bẹ́ẹ̀ bí èèbó ti jẹ́ ẹni tó wà lábẹ́ tẹ́ǹtì ní Mínà, bẹ́ẹ̀ náà ni aláwọ̀ dúdú náà wà lábẹ́ tẹ́ǹtì ní Mínà. Ààyè ẹlẹ́ẹ̀kejì tẹ́tí táwọn èèyàn sùn lọ lábẹ́ bíríìjì tó lọ gbáàrún ní ilẹ̀ tó tẹ̀ òní, ààyè yẹn là ń pè ní Mustalifa. Ara ẹ̀sìn lálọ́ lè ṣe ń bẹ́ẹ̀. Èèbó kan ò ní lọ Mọ́kà kó mọ̀ dé abẹ́ bíríìjì ni. Bẹ́ẹ̀ náà ni aláwọ̀ dúdú kan ò ní lọ sí Mọ́kà kó mọ̀ dé abẹ́ bíríìjì ni. Bọ́ba bá lọ, ọba ìlú everybody wa tán bá lọ wọ́n dé bẹ́ẹ̀. Bí gọ́fúnà ìlú state ẹnì kọ̀ọ̀kan wá bá lọ wọ́n dé abẹ́ bíríìjì ni. Bí president orílẹ̀-èdè kọ̀ọ̀kan bá lọ yóò dé abẹ́ bíríìjì ni. So ó wá lọ gé ibi tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ Áfíríkà aláwọ̀ dúdú tí wọ́n ti sùn sábẹ́ bíríìjì ó gé lọ́tọ̀. Ó wá lọ mú àwọn èèbó tí wọ́n wà ní abẹ́ tẹ́ǹtì ó gé lọ́tọ̀. Meanwhile àtèèbó àtàláwọ̀ dúdú ló gbọ́dọ̀ wà lábẹ́ tẹ́ǹtì tá à ń sọ yìí.
kò mú bi tí dúdú ti wà lábẹ́ tẹ́ǹtì tiwọn ó mú tèbó nìkan ìgbà tó di tabẹ́ bíríìjì èbó àti àtòyìnbó àtàláwọ̀ dúdú lè kó jọ wà ń bẹ̀ ó lọ lè mú bi tí áfíríkà wà lásán ó lọ lè gé dúdú bẹ̀ nìkan ó jọ méjì mọ́ra wọn ètè fi ń gbé information rọ wa ìgbà tó wà lanu rẹ̀ pàgà pẹ̀lú ẹnu òmùgọ̀ rẹ̀ nígbà tí ó wí ó ní àwọn tí wọ́n lọ lè sin òòṣà Allah sẹ́yìn pé wọ́n tó ń dá wàhálà lẹ́yìn wọ́n tó ń bá wàhálà bọ̀ wá ẹ̀yin ni ẹ mọ òòṣà ní nǹkan bàbàrà lọ́dọ̀ yín so tó bá yẹ kó bàbàrà lọ́dọ̀ yín tòótọ́ kò nídìí kẹ́ ẹ fi ṣe èébú fún mùsùlùmí láti pe ọlọ́run ọba Allah ní òòṣà definitely òòṣà àwọn ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ tí yín náà ni tó bá jẹ́ nǹkan lọ́dọ̀ tí ó yẹ kẹ́ ẹ mọ̀ claim ẹ̀ ní wípé olóòṣà ni yín kódà tí ẹ bá pè yín lólóòṣà ó yẹ kí inú yín ó máa dùn tó máa pè àwa ní ẹrú Allah nísìnyí inú wa máa dùn ni àwa wà ní pè yín lẹ́rú Allah torí àmọ́ pé ẹni tọ́lọ́run ọba Allah ti kọ̀ lẹ́jẹ́ so tó bá ti rí báwọn ẹ jẹ́ kẹ́ni kálukú kílèmù ìgbádùn rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ tó bá jẹ́ wípé ní òòṣà jẹ́ nǹkan bàbá lọ́dọ̀ yín kò nídìí kẹ́ ẹ lẹ́ mọ́ wa ó yẹ kẹ́ ẹ máa dá kílèmù ni kẹ́ ẹ máa rí àwa tá a tẹ̀lé òòṣà tá a sòòṣà gẹ́gẹ́ bíi pé ọlọ́run òòṣà nu wa bíi pé àwa làwọ̀ náà kẹ́ ẹ tẹ̀ mọ́ kílèmù ẹ̀ mọ́ wa pẹ̀lú wa táwọn wípé àgbà fòòṣà yín kò nídìí kẹ́ ẹ lẹ́ òòṣà yín mọ́ wa àwa ò lè lé aláàmọ́ yín gábà àti jẹ́ ẹrú Allah a lè lẹ́mọ̀ yín torí wípé ní àwa ríra lẹ́rù Allah pé àwa la wà lójú ọ̀nà káwá lọ pé tí ó sí lójú ọ̀nà káwá pé wọnú ọ̀ndà Allah sẹ́wọ̀n pé kò bígbà wípé ní Allah àwọn òjò wá lójú a sì mọ tá à ń ṣe nù tẹ́ ẹ bá mọ tẹ́ ń ṣe kò nídìí kẹ́ ẹ lẹ òòṣà yín mọ́ wa. mo sọ eléyìí ní ṣókí kẹ́ ẹ fi lè mọ̀ wípé irúgbó bọ̀ tá a bá rẹ́ni tó tún ṣe irú ẹ̀ á tún bẹ̀rẹ̀ o kò sí gbogbo tẹ́yìn náà máa ń sọ nípa Islam ẹ̀yin náà mọ̀ wípé ní àgbélẹ̀rọ ni àwọn máa mú evidence wa nu Quran á sì máa mú wa nu Bible á sì tún máa mú wa nínú ẹsẹ̀ Ẹ̀fà yín tàbí takò yín ṣùgbọ́n eléyìí kìí ṣe òun ló necessary bíi kí ká jẹ́ kí peace ó reign ẹni tó bá mọ̀ tó bá jẹ́ ẹ̀yin àgbààgbà nú ẹ̀sìn ẹ jẹ́ ká wọ̀nù àwọn ọmọ wa o òpònú mi sì gọ̀ bá a ti ń sọ yìí yóò ní ẹ̀yin náà mọ wọ́ọ̀nù àwọn ọmọ yìí àwa ń wọ́ọ̀nù wọn lọ́wọ́ gbogbo mùsùlùmí ẹ má ti fèsì lórí ẹ̀ ẹ jẹ́ ká wò gbèsè wo làwọn ẹlẹ́sìn yìí ó gbé náà tí wọ́n bá wá gbé ká wá bẹ̀rẹ̀ padà so ti yé báwọn ní ṣókí amọ̀fẹ́lẹ́ ìdágbére fúnra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.